ẹjẹ́ àmà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wọn ṣeré lábúlé Ẹ̀gbá ń bèrè a lè máa ṣeré nínú òtẹ́ kiri ìyẹn lábúlé Ẹ̀gbá lẹ́ni ọpẹ́lọpẹ́ ríà Ọlọ́run aláyé ló sọ pé ó ti yá o ríà ẹ̀ńtátẹ́mẹ̀ntì o ṣeun aṣọ̀rẹ́ máa wẹ̀yìn ọkọ̀ Yétúndé aláṣẹ ríà ẹ̀ńtátẹ́mẹ̀ntì ìyá tó kọ sí mi kò kéré nínú ayé ó ti dá mi mọ̀ ó ti pẹ́ olórin tí wàá kì í sọ orin àgbélẹ̀rọ orí ló dà wá pọ̀ olórin àgbáyé olùgbàyè wá sí ìdákun máa wò bẹ̀ iṣẹ́ yá iṣẹ́ ti yá kíákíá wéré mọ́sán. lẹ́nu ìsìkàtọ́jú tí n bá ti ṣeré ń bí wá sí mi kó kọ́kọ́ jáde wá ná torí pé tí n bá ń ṣeré kò kí wá ná ó máa ń sẹ́ndì owó àgbé cash àní ọbọ̀ta o ọ̀gá tó jọ ọ̀gá lọ́wọ́ ìṣẹ́ o ọmọ fàtà ìrè ọkọ̀ ayé ti ọ̀yà alájẹ. ọ̀lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ wọ́n bá ọ̀wà ọ̀wà rí o ọ̀lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ wọ́n bá ọ̀wà ọ̀wà rí o ọ̀nà tó mi bá ọ̀nà àgàn ọ̀wà orí wọ́n lé wọ́n ò lè bá ọ̀wà ò lè rí wọ́n lé wọ́n ò lè bá ọ̀wà ò lè rí wọ́n lé wọ́n ò lè bá ọ̀wà ò rí wọ́n lé wọ́n ò lè bá ọ̀lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ wọ́n bá ọ̀wà rí o ọ̀lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ wọ́n bá jáwáyà ọ̀wà rí o ọ̀nà tó mi bá ọ̀nà àgbọ̀n ọ̀wà rí ọ̀lẹ́lẹ́lẹ́ wọ́n lè bá ọ̀wà jáwáyà yóò wọ́n ṣe jáwáyà lábá tí ọ̀rẹ́ o jáwáyà lábá tí ọ̀rẹ́ o ṣe jáwáyà lábá tí ọ̀rẹ́ o ṣe jáwáyà èmi tó jẹ́ pé nígbà kan mo mọ̀ tójú mi rí. èmi tó jẹ́ pé nígbà kan mo mọ̀ tójú mi rí. jáwáyà ṣe wá rí láwọ̀ yìí o Ọlọ́run ti ṣèyanu ó bá láàánú dìde ọ̀tá tún fẹ́ máa wú ẹ̀ tó máa wú kó bẹ́ẹ̀ ṣe pẹ́lẹ́ mi náà mo máa lẹ́nu ní mẹ́sẹ̀ ṣokúra nílà yìí ẹ̀rú ṣùgbẹ́. ẹlọ́mọ̀ ṣe jáwáyà wọn ò ti jí ní ṣètòjò. olórin àgbáyé o so far so good ọ̀kárí jáwáyà rẹ̀ mo ṣe. èyàn sọ ó ti pẹ́ jáwáyà mi àòjìdé tó jẹ́ oṣù lẹ́nu ìṣẹ́ tó jẹ́ mo ṣe ń bọ̀ lábúlé Ẹ̀gbá mo ń bọ̀ náà ẹni bá pọ́n mi lé oṣù tó jẹ́ ó yẹ kí n ṣàpọ́nlé ẹ̀gan ni jáwáyà yóò ṣe ẹ jẹ́ kí n ṣàpọ́nlé ẹ̀ fún oṣù tó jẹ́ lẹ́nu ìṣẹ́ tó jẹ́ ìṣẹ̀ṣe sáláwá ṣe àgbáyé ìyẹn gan lábúlé Ẹ̀gbá òun ṣe wọn 2024 ìṣẹ̀ṣe lágbà òun rẹ o ìṣẹ̀ṣe lágbà òun rẹ ìṣẹ̀ṣe lágbà òun lágbè lóko ìṣẹ̀ṣe lágbà ò láyé lọ́run o ìṣẹ̀ṣe lágbà ò ìṣẹ̀ṣe lágbà ò ìṣẹ̀ṣe lágbà ò
ìṣẹ̀ṣe làgbà wa ìṣẹ̀ṣe làgbà lákèlókò ìṣẹ̀ṣe láyé lọ́run skẹ́tọ̀gé máa rẹ̀ wẹ́ o àní ìṣẹ̀ṣe làgbà òwe o ìṣẹ̀ṣe làgbà òwe o ìṣẹ̀ṣe làgbà òwe o ìṣẹ̀ṣe làgbà ò lákèlókò ìṣẹ̀ṣe làgbà ò láyé lọ́run o ọmọ pé ìṣẹ̀ṣe làgbà òwe sọ́ọ̀tì ni pé ìṣẹ̀ṣe làgbà òwe ìṣẹ̀ṣe làgbà lákèlókò ìṣẹ̀ṣe láyé lọ́run àdìdà lákànní skẹ́tò jẹ́ olórin. níjọ́ táyé ti dáyé bàbá òní fárúkú ìṣẹ̀ṣe tí ẹ rí yẹn òun lọ̀gá ara mi òun làkọ́ bí Elédùmarè ṣẹ́rí ìṣẹ̀ṣe tẹ́rí yẹn òun làkọ́ bí ó Elédùmarè ọba ọlọ́run lókè o. àmúgbàtò àyà o àwọn mùsùlùmí wọn bá gbórí wọlé o skẹ́tò jẹ́ olórin ẹ làwọn kírísítẹ́nì o wọn gbórí wọlé ló wá di mẹ́ta wá àgbáyé olórin Mr. Super Soguru akọni o láti ilé skẹ́tò jẹ́ mo gbó ni wá bí gan ni oṣù mọ́ ó ti ń divert ibi àwa ẹjẹ́ a máa tún gbá lọ ní jí akíkanjú ọmọ ni skẹ́tò jẹ́ olórí àgbáyé ó ṣe ọlọ́run ìlàyé olúwa lónìí skẹ́tò jẹ́ àmbẹ̀ lábúlé ẹ̀gbà ìṣẹ̀ṣe dé lẹ́ni 21 of August 2024 abúlé ẹ̀gbà sáláwá wa skẹ́tò jẹ́ o ìṣẹ̀ṣe sáláwá ṣe àgbáyé o àlẹ́ àní èmi àti alùkò rẹ̀ mi sì igwe àyìndé rẹ̀ mi sì yóò ṣe aláàjì Tọ́pẹ́ náà ti kà Tọ́pẹ́ náà ti kà ṣẹ́rí ẹ̀rí pé o ti fún lórúkọ báyìí 10 minutes go rọ̀lẹ́ Tọ́pẹ́ náà ti kà ní àwọn ọjọ́ pátí mi ó fẹ́ dàrú tán go rọ̀lẹ́ ẹ bá kiri entertainment ọmọ tábùrù bàtà yìí ò ṣe o ọmọ ayé tí màmá yóò gbé wọn rí àsìgbàgbé oníkan ẹ̀ ò ṣe bàbá alájẹ mi ọ̀gá láwùṣe alájà nínú rúdì nínú ná alájà nínú rúdì nínú àwọn rí o ajá ni ó nùrù rẹ̀ o àwọn sìkà tó jó báwo fọ́ máa rí o báwo máa rí o àwọn ojúlé sìkà tó jó olórin àgbáyé o báwo máa rí àwọn ojúlé sìkà tó jó olórin àgbáyé ó tún àtìpẹ́tìpẹ́. èmi ló kó gájókè skatoje dára jù wọ́n lọ òkè gájókè ọmọlájídé ti nà olórí àgbáyé. àmọ́ pé sexy baby yóò káyọ̀ ẹni tọ̀rẹ́ alámọ̀ pé sexy baby yóò ṣe ọmọ skatoje nìyẹn àmọ́ pé ó ṣe ọmọ mi náà ni ilé sexy baby ó ṣe àmọ́ pé sexy baby àmọ́ pé sọ pé ìwọ tó jẹ́ pé nígbà kan ò mọ̀ tójú ẹ̀ rí. Tẹ́wárí lọ́wọ́ yìí o, ọlọ́run ti ṣe yanu.
ó gbà lànà dìde ọ̀tá tó fẹ́ máa wú ẹ̀ tó bá wú kó bẹ́ẹ̀ ṣé pélé mi náà máa lẹ́nu níbẹ̀ sẹ́ àmọ́ pé ṣokúrá líláyì ẹ̀rí sọ̀kan yé orí orí o àmọ́ pé mi sẹ́tì o ọmọ sọ̀tọ́jọ́ ọkàrẹ́ àmọ́ pé mi sẹ́tì o àmọ́ pé mi sẹ́tì ọmọ jíde sọ̀tọ́jọ́ alámọ̀ pé èèyàn ti tọ́pẹ́ náà ti kàn ọmọ ríà tààtìmẹ̀ èèyàn ṣàbí mo bá lọ èèyàn tẹ́ ní ọ̀la mi àṣàbí o àwọn jíde sọ̀tọ́jọ́ olórin àgbáyé ọba tí rí ọ̀gá láwo àmọ́ pé máa ń rẹ̀ ọ́ àmọ́ pé tó ń sẹ́ksì rẹ̀ ó sẹ́ksì àwọn jíde sọ̀tọ́jọ́ olórin àgbáyé. àmọ́ pé ẹni tí ò mọ sikẹ́tò ojú ẹni kò jáde sẹ́ èèyàn tí ò mẹ orò kẹ́ńgò èrè èèyàn tí ò mẹ́fọn orò kẹ́ńgò èrè ẹni tí ò mọ mí kò jà ìwà òun àwọn sikẹ́tò ojú ọmọ tó ti wà. yéé jàsọ́ àmàlà ọ̀gá lánàá bá ti rí wọn lọ. Mo ti kọrin lóríṣiríṣi o. Ó gbàgbà ó gbogbo bẹ́ẹ̀ tí ẹ mọ̀ ní Mushin kẹ̀tọ́jọ́ lọ́mọ ní Mushin ládùúgbò wa. Wọ́n jíyan sí. Ariwo kọ́. Aláṣẹ rí à ọ̀rí ọmọ àti pèdè lóríṣiríṣi o. Ó máa kàn ní tó ń sọ àgbáyé wa. Rẹ́kọ̀dù lóríṣiríṣi o. Àkànní ló ń sọ wàásù. Eléyìí o sọ́fà sógùn ni ẹ̀tọ́ tí ẹ gbọ́ mi o. Wọ́n kò jẹ́. Àríre bá rìn jẹ́ lọ́mọ aráyé jọ. ọ̀rẹ́ jọ mi mo jọrẹ́ mi o. táyé bá ẹ̀ kó máa ṣọ́ra ṣé mo pé kò ní dá ká lọ sàtúnfara lóríṣiríṣi o. ìyẹn fáwọn tó bínú yọ máa bínú àwọn ẹni tí ó bínú kájọ máa ṣe lékeleke gàdá kó lè funfun tẹ́lẹ̀ fún ẹgbẹ̀rún àlejò dẹ́lẹ̀ jọmọ àlejò bá mi rè ṣe ìyẹn lórí sikẹ́tọ́jẹ́ ẹni nígbà mú sí wọn ò tán ọlọ́fẹ́ nàìjíríà mọ́. tí bá tún dá Amẹ́ríkà mi ọba lèmi ṣe jẹ́ o. eré óyá tí bá ń jókè máa tó tẹ̀lé mi o. ríà ṣòro àwọn tí ó jò ara wọn ló dẹ̀wà sikẹ́tọ́jẹ́ gòkè odò káfárá ò tó já ẹ̀yìn èèyàn tó wọ̀ lẹ́yìn ni ẹ máa ń ra ẹ máa ń ra. ẹ̀yìn olórin tó bọ̀ lẹ́yìn sikẹ́tọ́jẹ́ ẹ múra ẹ máa ń ra. Jídé lórin sikẹ́tọ́jẹ́. lẹ́ni o lábúlé ẹgbà làwọn yìí o sikẹ́tọ́jẹ́. à ń ṣe ìṣẹ̀ṣe níbí olóhùn sálábà láyé ẹ̀yàn ọmọ abúlé ẹgbà wo ṣẹ́ẹ̀rì fẹ́nu wa kò níbí gbogbo nǹkan tí a bá ń ṣe àfi sọ́wọ́ ọlọ́run ọba àmọ́ ẹ jẹ́ ká kí ọ̀gá wa ríà ó pèlére o. all everybody ẹ máa bọ̀ láàbù lé ẹgbàá o.
ó ní àlùkò ẹ̀mí sí ìgò tó ń jẹ́ ẹ̀mí sí. ó ní ẹ máa bọ̀ wá ìyẹn làbúlé ẹ̀gbọ́n o. aládìtọ́ pẹ̀lú ti kàn àìjà ó ayé mi àjà ó parí mi ni. ó ní ẹ máa bọ̀ ìyẹn làbúlé ẹ̀gbọ́n yìí o. ajá ní inú rúdì ní pàfọ́ ó kárí. àbúrò sẹ̀tò jẹ́ olórin ríà. ó ní ẹ máa bọ̀ wá ìyẹn làbúlé ẹ̀gbọ́n yìí o. ó wá ní sẹ̀tò jẹ́ olórin ìṣẹ̀ṣe sáláwá ṣe. ẹ máa bọ̀ làbúlé ẹ̀gbọ́n wọn. àtiwádé àtidé adéṣì ẹ lọ́rùn ẹbùdó àṣù òṣèṣe máa ṣe. àníṣe kò tí ì tẹ́ mi lọ́rùn àfi kò dìde o ó wá síbí. ẹ jọ̀wọ́ mo fẹ́ rí ọ̀gá mi olùgbà àti ìwé òṣè. ọ̀gá tẹ́wàá ọ̀gá tẹ́wàá ọ̀gá tí sì lè rí kọ́mpútà rẹ̀ òṣè o. ọ̀gá kan mọṣẹ́ púpọ̀. ẹ dákun ìyàgò lọ́nà fún rí à. àwọn tí rí aná tí wúre ṣe wọn. ọ̀gá kan mọṣẹ́ mílíọ̀n. kó mẹ́ ẹ jọ̀wọ́ ìyàgò lọ́nà fún rí à. rẹ̀ ń tán tẹ́mẹ̀ tó mọ̀ ṣe. ọ̀gá tí kọ̀ǹpútà ṣìnà dúró. Swahili ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀. ó ní kó dìde ó ní kó dìde rí à. aṣọ́rẹ́ máa ń èèyàn kan lójúdé aláṣẹ rí ẹ̀ẹ́ta tẹ̀bẹ̀ ìyá tó kọ sí òkèrè. nínú ayé ó ti dá mi mọ̀ ó ti pẹ́. olórin tí wàá kì í ṣe orin àgbélẹ̀rọ orí ló dà pọ̀ olórin àgbáyé olùgbàyè wá sí ìdákun àwòbẹ̀ iṣẹ́ yá iṣẹ́ ti yá o. ó yá ibi ò bá lọ mò ń lọ àmì mi ò bá lọ là ń lọ o. aláṣẹ rí ẹ̀ka tẹ́mẹ̀t ibi ò bá lọ là ń ọkọ̀ yóò tún dé ibi ò bá lọ ọkọ̀ ayé sì máa ma o. ọkọ̀ ayé tún dé olórúkọ ìyọ̀tà làbí báyìí máa o. tọ́jú tọ́pẹ́ náà ti kà o. tọ́jú àjà ní mi nínú o. àwòsàn tó jẹ́ olóríire. ọ̀gá sí ni ojú kọ̀m̀pútà. ọ̀gá sọ̀rọ̀ tó jẹ́ olóríire. sọ pé ta ló ń ṣàgídí. ta ló ń ṣọ̀tẹ̀ ẹ̀rọra kọ́tẹ̀ máa tẹ̀lé ta ló mọ mi tí àyí ti gbórí adé wa o èmi ò mọ mi wọ́n ti wá o. ó yá sọ pé màá dúró wo màá rò sọ. ìwọ lórí àgọ́ yìí area ọmọ àti wá kárí àgbáyé ọmọ. aláṣẹ rí àwọn ò gbọdọ̀ dúró. ọmọ sọlọ wọn máa ń ya wèrè gan. ọmọ sọlọ wọn kì í gbà. ọmọ ti kẹ̀kẹ́ nìkẹ́ o. fàdóbi bàbá bílíbílí. ríà sọ pé tókè olúmọ tí ó bá ti wo ìjọba kẹ̀kẹ́ nìkẹ́ èlé bàjẹ́ láéláé. tókè olúmọ tí ó bá ti wo ìjọba èlé bàjẹ́ láéláé. ọmọ kò lè mú wàhálà yìí kò lè mú. kò lè mú wàhálà yìí kò lè mú àgádágodo kò lè wọ́n lọ́rùn kò lè mú àṣàṣà kò lè wọ́n lọ́rùn kò lè mú.
Warriors kẹtọ jẹ́wọ́ dídí olórin àgbáyé aláṣẹ ríà entertainment ọmọ tó ní fàtàyò abudu wàásù olùgbàyè wàásù àwọn tí lóye kẹtọ jẹ. ṣe é fún wa ní Àjàó Ráyìmí ṣe é fún wa ní ẹ tó bẹ́ẹ̀ ọ̀gá ni ẹ pàdé mi náà ní o eléyìí ó máa escape mi dáìmí ní ju òun lórí góòrò ọ̀lẹ́ lórí akọni àgbáyé gbéra máa sùn máa gọ̀ sáré wá wo náà ti kàn Àjàó. Báwo náà ti kàn Àjàó Ráyìmí sọ́ba ìpè Ọlọ́run ló mọ ohun gbogbo tẹ́nìkan ò mọ àwa là ń ṣe bàbá ṣe fẹ́ o. Ó ti pẹ́ ọmọ Mushin náà ní oṣù tó jó. Ọ̀gá ríà àwọn kan ló lógo àná o. Olùgbàyè ló lógo òní Ọlọ́run ló mọ lógo ọ̀la o. Bàbá ṣe é ló lógo ìgbà gbogbo àwọn kan ló lógo àná. Olùgbàyè ló lógo òní Ọlọ́run ló mọ lógo ọ̀la o. Bàbá ṣe é ló lógo ìgbà gbogbo. Okay. Àwọn kan wáyé wá ti ṣe o. Àwọn kan wáyé wá ti ṣe o. Àwọn rí àwọn ayé wá gbowó. Ríà sọ pé àwọn tó wáyé wá ní iṣẹ́ yẹn ẹ jẹ́ kó máa ṣe lọ. Ẹ̀yin tẹ́ wáyé wá gbowó ẹ jẹ́ ká gbowó wa. Ríà sọ pé ọ̀lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ wọn ò wá. Àwọn rí yó. Wọ́n lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ wọn ò wá. Rí yó. Ọ̀nà tó mi bá ọ̀nà àgbọ̀n orí ọ̀lẹ́lẹ́lẹ́ wọn ò lè bá orí. Wọ́n lé sóògùn owó olórí ibú ni ọ́ olòṣì ni ẹ̀yin náà ẹ̀sùn ògùn iṣẹ́ kẹ́ máa ṣàánú olórí ibú kò lè ṣàánú ò lè kárì. Ríà òun náà níbi pé wọ́n ní ó ti ṣoògùn wèrè ni ẹ́ ó ṣe é sí ẹ kò jẹ́ nínà lọ́sẹ̀ kò jẹ́ kó tiẹ̀ jẹ́ fún ẹ ọmọ inú ẹ̀ sóríire Pasuma ni Ríà làwọn o Ríà ògbókọ̀ orí ẹ̀ dàrú. Pasuma pariwo ó ní Ríà lèmi àtẹ̀mí ọ̀gá àtẹ̀mí náà Ríà lèmi náà èwo ni wèrè Ríà lèmi gan mo ò tí ì yọ náà abẹ́ jẹun ó dà èmi kan Ríà. Ọlọ́run níbo lójú ẹ wá máa fi iṣẹ́ mi bò mí iṣẹ́ tí mo bá ṣe Ọlọ́run èmi lọ́kàn balẹ̀ Ríà sọ báyìí èmi tó jẹ́ pé nígbà kan mo mọ̀ ń tójú ìrìn ọpẹ́ Ọlọ́run ọpẹ́ Ríà so easy èèyàn wọ studio láàrin seconds ọkàn sáré jáde ok ọ̀fẹ́ ni Ọlọ́run náà ọ̀fẹ́ ni tíire gbà ọ̀fẹ́ ni tíire àlọ́ọ̀ṣì rẹ́kọ̀dù wọ́n bá gbógun dé
okùn yìí pọ̀ sọ́fà sókù okùn yìí ti pọ̀ jù okùn yẹn ti pọ̀ ṣùgbọ́n rí à ẹjọ́ tọ́pẹ́ eléyìí dúró tán ó ní àlàyé ẹ̀fọ́ ọ̀bọ ilẹ̀ ayé lè mú lójú èmi a máa ṣe 10 minutes góòrò lẹ́lẹ̀ dúró góòrò lẹ́ 10 minutes go ó fẹ́ ó ní ẹ̀dá padà góòrò lẹ́ wọ́n ti kọ́kọ́ fẹ́ ṣojú wa. wọ́n rò pé kò ní ìdá ọlọ́run tó jòjú wọn ọ̀tá fẹ́ ọ̀tá kọ ọlọ́run wà kò ní wọn. wọ́n ti kọ́kọ́ fẹ́ pàná ẹ rí àlọ́ tọ̀nà o rí àlọ́ tọ̀nà lọ́pọ̀lọpọ̀ ọlọ́run rí àlọ́ tọ̀nà yẹn sọ́fà sókù rí àlọ́ tọ̀nà yẹn. ṣé kò pọ̀ létí ẹ. ìta ló là bá tí ọ̀hún ẹ̀ ọ́ àwòsàn tó dé ó kárí ìta ló gbégbá bá tí ọ̀ ìta ló là bá tí ọ̀ àwọn ojú ló sọ̀ tó dé.